This is Akedeasha News. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Àìmọye àṣà tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ló ní tàti dàpọ̀. Àwọn bàbá wa wọ́n gbọ̀ngàn. Àǹtí àkọ́kọ́ gba Islam nínú wọn. Wọ́n lọ fi ẹ̀sìn, wọ́n lọ dé mẹ́sẹ̀ gbogbo ọba. Ìran Yorùbá tó bá sọ ọ̀nà báwọn fámìlì rẹ̀ àwọn àna rẹ̀ ṣe dírẹ́sì, ọ̀nà bí wọ́n ṣe jẹun, ọ̀nà bí wọ́n ṣe mumi, ọ̀nà bí wọ́n ṣe kíyàn, ó ń tọ̀hún ti sàpò ìyàkọ́. Oríṣiríṣi irun dídì ló wà. Tó jẹ́ pé tí wọ́n bá dì í, tẹ́ ẹ bá rí wọn, á rí rente lórí àwọn ìyá wa. Ẹ máa rí ìyá arúgbó mi tó bá dirun, ẹ máa rò bọ́mọdé. Ẹ jẹ́ kí a padà síbi àṣà wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó jẹ́ aṣíwájú nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí gbogbo wa padà lọ lé níbi tọ́lọ̀ dé dúró yìí. Èmi fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá wa, àwọn tó bá ní nǹkan ṣe pẹ̀lú security ní lókálì ẹ máa pè wọ́n lórí iṣẹ́ àgbẹ̀. Ẹ jẹ́ á padà sílé. Orí méjì làwa ènìyàn ní, ṣùgbọ́n ìkan là ń dé fìlà. Torí ìkànsì la ṣe ń dé fìlà, orí òde ní ń gba fìlà, ṣùgbọ́n torí orí inú la ṣe ń dé fìlà. Ó túmọ̀ sí pé yàtọ̀ sí pé kákàn wọ fìlà ká fi ṣara lóge, kákàn wọ fìlà kó bá ìmúra wa mu, ká fi dùn ún wò gẹ́gẹ́ bí ọkùnrin, ká wé gèlè ká fi dùn ún wò gẹ́gẹ́ bí ọmọbìnrin. Ó tún ní ìdí pàtàkì tá a gbúdọ̀ ṣe máa dé fìlà. Aṣọ gèlè ní lékè rẹ̀, tàwo ní alẹ́ o, tàwo ní alékè, èjì ogbè ní lékè ifá. Tàwo ní alẹ́ o, tàwo ní alékè, gbogbo wa á lè kí àwọn ọ̀tá wa. Ó túmọ̀ sí pé fìlà àti gèlè ohun tí ó ṣe pàtàkì gan-an ni fún wa tí a gbúdọ̀ ṣe máa ṣe kíni, tí a gbúdọ̀ máa lò ní gbogbo ìgbà. Àwọn bàbá wa kan ti sọ́n bí wọ́n máa fi fìlà ṣe òsàn, bẹ́ẹ̀ ni àwọn bàbá wa olóòdẹ wọ́n ní ọdẹ á fi fìlà périn, ọjọ́ kan níyì mọ́kòwé náà jẹ́ tẹ̀yìn àgbàlagbà. Ó túmọ̀ sí pé agbára kan ń bẹ nínú fìlà tí ọdẹ fi ṣe kíni, tí ọdẹ fi ń pè é. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká máa gbé àṣà wa, ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Àwọn ọmọ wa nílé, ẹ jẹ́ ká mọ irú aṣọ tó ń wọ̀, ẹ jẹ́ ká máa mọ́nítọ̀ àwọn ọmọ wa, ẹ jẹ́ ká fi ẹ̀sìn kọ́ wọn, ẹ jẹ́ ká fi àṣà kọ́ wọn. Ọmọ tó bá lẹ́sìn, tó bá níwà, nǹkan dáadáa náà máa ṣe. Pé òun sọ Yorùbá, ọmọ sọ Yorùbá, kò dín làákàyè rẹ̀ kù. Kùdẹ̀ ní wípé kí ó máa ṣe dáadáa láyé. Etí àfàyàn ò ní wípé gbogbo wa la níṣẹ́ láti ṣe. Nínú àgbà gbogbo ọmọ Yorùbá nímọ̀ràn àti gbogbo ọmọ Nàìjíríà nímọ̀ràn láti gbé àṣà wa lárugẹ, ká sì ronú nǹkan tá a lè ṣe nínú àṣà àti ntọ́lọ́run fi kẹ́ wa láti fi jẹ́ kó jẹ́ ìwúlò fún gbogbo èèyàn lágbàáyé.